òní tá à ń ṣe pẹ̀lú àwọn irúnmọlẹ̀ wa àwọn ancestors wa we give them that due respect we appease them torí pé ara wọn làwọn gbà jáde òbí wa ni wọ́n bàbá wa ni wọ́n ìyá wa ni wọ́n ara wọn làwọn gbà jáde sẹ́mi wọn ní bẹ lára wa ẹ̀mí wọn ní bẹ lára wa kì í sẹ́mi Muhammad ní bẹ lára wa ẹ̀mí Muhammad kọ́ ní bẹ lára wa ẹ̀mí Jésù kọ́ ní bẹ lára wa ẹ̀mí Ọ̀rúnmìlà ní bẹ lára wa ẹ̀mí Ògún ní bẹ lára wa ẹ̀mí Èṣù ó ní bẹ lára wa ẹ̀mí Ọbàtálá ẹ̀mí Ògún ẹ̀mí Ṣàngó ó ní bẹ lára wa tí bá wa gbé torí pé DNA wa ló bá DNA tiwọn mu DNA Muhammad ò bá DNA tiwa mu. Báwo lẹ ṣe sọ fún mi pé tí n bá ti gbọ́ lárúbáwá mi ò lè bọ́ ọmọ tó dá mi sọ̀rọ̀. Ìbà Olódùmarè ìbà gbogbo àjẹnulọ mo ṣe bá ọmọdé mo ṣe bá gbogbo à mo kí gbogbo wa pátápátá ní kíkí tó lọ lájú káàkiri àgbáláyé káàkiri ilẹ̀ káàrọ̀ òjìlò wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ̀ ṣiṣẹ́. Kí ni tí a jọ fẹ́ sọ̀rọ̀ lé lórí? Òun náà ni ọ̀rọ̀ tí a ṣì ń bá bọ̀ lórí ọ̀rọ̀ Sheikh Farouk Alfa Farouk tá a sọ tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹbọ. Wọ́n á fẹ́ yànnàná fún wọn tá à ń pè ní ẹbọ torí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mùsùlùmí kíníkà ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ kí gan-an ní jẹ́ ẹbọ tá a lè lẹ́bọ. Gbogbo ayé pátá òun lẹ́lẹ́bọ, gbogbo mùsùlùmí ayé ẹlẹ́bọ, gbogbo kírísítẹ̀nì ayé ẹlẹ́bọ, ìran kọ̀ọ̀kan láyé ẹlẹ́bọ ni wọ́n torí pé ẹbọ gẹ́gẹ́ la fi pilẹ̀ ilẹ̀ kọ̀ọ̀kan gbogbo ìlú láyé lágbàáyé. Ìlú tí wọ́n bá ti yọ ẹbọ kúrò nínú culture wọn, tí wọ́n bá ti yọ tán pè ní ìrúbọ kúrò nínú culture wọn, ìlú náà lè ní dàgbàsókè, ìlú náà lè tẹ̀síwájú. Ìdí ni wípé Elédùmarè tó dá wa, our creator, require some sacrifices from us. Ó dàbí ìgbà tí yẹn ń ṣe ìràpadà ẹ̀mí ni. Ẹ jẹ́ kí n mú àwọn àpẹẹrẹ wá nínú Al-Qur'an nígbà tí Abraham táwọn Christian pè ní bàbá àgbàgbọ́ táwọn Muslim ń pè ní Ibrahim tó yẹ pé òun ni wọ́n gbà pé orí ẹ̀ ní Islam ló ti bẹ̀rẹ̀ pé Kàhábà orí àtòrí ànábì Ibrahim òun ló ti bẹ̀rẹ̀ láwọn ìtàn tí ò kàn wá àmọ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tí Allah nínú Al-Qur'an tó fẹ́ dán o tó fẹ́ wo ìgbàgbọ́ ẹ̀ tó fẹ́ dá padà tó fẹ́ wò pé òkè sẹ́ni ṣó nígbàgbọ́ ní àbíkò ṣó nígbàgbọ́ tó fẹ́ bless ẹ̀. Ọlọ́run pa láṣẹ Allah pa láṣẹ nínú Qur'an pé ìwọ Abraham wọ́n gbàgbé májẹ̀mú tó ṣe fún mi o bó fọmọ kankan tuntun ọmọ tó bí ó fi rúbọ fún mi. Wọ́n á pa láṣẹ wọ́n á mú ọmọ rẹ̀ ó fẹ́ lọ ṣe kí ni ó fẹ́ lọ pa. Ní tó sì wà nínú Qur'an gangan òun ni pé má gbàgbé àti fi ọmọ rẹ̀ ṣe ìrúbọ ni fi ọmọ rẹ̀ rúbọ. Bẹ́ẹ̀ náà nínú Bíbélì wọ́n ní ẹ rúbọ ọpẹ́ sí Olúwa. Anything wọ́n á nìyẹn fi lè ṣe ìrúbọ àmọ́ ẹ ṣàṣe kí ni ẹ rúbọ. Ẹlẹ́bùn gbogbo ayé. Ó wá ní kó lọ rúbọ fún òun kó fọmọ rẹ̀ rúbọ fún òun. Ìgbà tí ó débẹ̀ tó fẹ́ pa ọmọ pa ọmọ nínú Qur'an ló wá fi àgbò ló ṣe kí ni ló fi rọ́pò fún. Àgbò tó fi rọ́pò fún ìtumọ̀ rẹ̀ ni pé àgbò tó fi rọ́pò fún tó ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ ó jẹ́ kí ni ó ti fi ṣe ìràpadà ẹ̀mí ọmọ ẹ̀. Fún ìrúbọ. Ó fi rúbọ fún Allah láti ṣe kí ni láti ṣe ìràpadà ẹ̀mí ọmọ rẹ̀ pé ẹ̀mí ọmọ ò bọ́ mọ́ ẹran ló kù tí a ṣe kí ni wọ́n fún ẹ. Òun ló bí iléyá tí gbogbo mùsùlùmí ṣe lónìí. Kí wá nìyẹn? Alábòsí. Ẹ̀kejì ní Sáúdí tí wọn ò bá rúbọ lọ́dọọdún ìgbé ayé wọn ò lè tò. Ẹ̀yin lẹ ń ràn wọ́n lọ́wọ́ láti bá wọn rúbọ lọ́dọ̀ wọn. Tí èèyàn 1 billion bá lọ hajj lọ́dún fún àpẹẹrẹ tí èèyàn 1 billion tó bá lọ hajj lọ́dún gbogbo èèyàn 1 billion yẹn oní ọ̀pá ẹran kọ̀ọ̀kan ṣoṣo ẹran kọ̀ọ̀kan tó bá dé Sáúdí ní iléyá kù ọ̀la gbogbo wọn pátá èèyàn kọ̀ọ̀kan ní ọ̀pá ẹran kọ̀ọ̀kan ní ọjọ́ iléyá yẹn
náà ó dẹ̀ níbi tí wọ́n á ti pa ẹran yẹn. ẹ̀yin ò ṣàìmọ̀ pé ẹran tí wọ́n ń pa ń bẹ̀ yẹn, ẹ̀jẹ̀ tí wọ́n ń ta lẹ̀ ń bẹ̀ yẹn, wọ́n ṣe kí ni, wọ́n rúbọ ni. kí nìdí tá a fi mọ̀ pé wọ́n ń rúbọ ni? tí ò bá rí bẹ́ẹ̀ ni wọn ò ní máa ṣe bẹ́ẹ̀. tí èèyàn 1 billion bá lọ wá, tí èèyàn kọ̀ọ̀kan pa ẹran, wọ́n mọ̀ pé àwọn nìkan ò lè dá dúró ẹran yẹn jẹ. wọ́n wàá pa ẹran yẹn ojú kan náà wọ́n á dẹ̀ pa sí. tí wọ́n bá wá pa sí ojú kan, èyí tẹ́ bá fẹ́ jẹ bẹ́ẹ̀ wọ́n ṣe kí ni, wọ́n gbé. èyí tó kù tí wọn ò lè jẹ, wọ́n wá transport ẹ̀ lọ sí àwọn ìlú tí wọ́n ti nílò ẹran, tán dé àwọn internally displaced people, àwọn tí tẹ̀bí ń pa, wọ́n wá kó àwọn ẹran yẹn lọ síbẹ̀. kí ló dé tí wọn ò fi kó àwọn ẹran yẹn lọ sí ọ̀dọ̀ àwọn yẹn láàyè kí wọ́n lọ pa lọ́dọ̀ wọn? kí nìdí tó fi jẹ́ pé wọ́n kọ́kọ́ ní láti pa sórílẹ̀ Sáúdí? kí nìdí tó jẹ́ pé wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ pa sórílẹ̀ Mákà kí wọ́n tó kó lọ lókù? wáyé tí wọn ò kó àwọn ẹran yẹn lọ nígbà tí wọn kó wọn òkú lè dá ògbẹ jẹ, kí wọn kó lọ sí àwọn ibi tó fẹ́ kó lọ, àwọn internally displaced, àwọn tó fẹ́ lọ fún láwọn ẹran yẹn, kọ́ lọ kó fún ẹ láàyè. ó túbọ̀ sí wípé ẹ̀jẹ̀ yẹn gangan ni wọ́n ṣe kí ni wọ́n nílò. ẹ̀jẹ̀ ẹran yẹn gangan ni wọ́n ṣe kí ni wọ́n nílò. so wọ́n ń fi ẹ̀jẹ̀ ẹran yẹn wọ́n fi ń ṣe ìrúbọ fún Allah ni. kò wá sí ọdún náà tí wọ́n lọ àti casualty ò ní ṣẹlẹ̀. 2021 kọ́ ni òní ti crane ẹ̀múyẹ ẹ̀mí tó kú. ẹ wo tó ṣẹlẹ̀ ní ọdún tá a wà ní àjìtán lọ. ẹ wo yẹ̀mí tó ṣòfò lórí oòrùn, pé wọ́n ní oòrùn yẹn le gan heat. ẹ wo yẹ̀mí tó ṣòfò, olówó fowó ra kú. àsìkò tó yẹ ká fúnra wa nílàkàyè. ẹ̀tàn pátápátá ní Islam àti Christianity. ẹ wá padà sọ́dọ̀ wọn lẹ̀ Yorùbá wa ń bí kẹ́lẹ̀ wo ẹ̀tàn àwọn àfà tí wọ́n parúkọ àwọn ẹlẹ́bọ làwọn nìkan, wọ́n tí wọ́n rúbọ ni, wọ́n jẹ́ kíní kan ni. wọ́n sì máa sọ kótókótó, mo sì sọ fún mo bí léèrè, mo ní ẹ lọ mú oníṣẹ̀ṣe àbí babaláwo kankan wá tó wá sọ fáwọn èèyàn pé nígbà tán náà fẹ́ rúbọ bóyá ẹbọ kan jáde sí wọn nígbà tán dáfá. ẹbọ yìí orí èèyàn ló yọ sí wa dáfi rúbọ yìí, àbí egun ẹsẹ̀ kìíní kan lẹ́fi rúbọ yìí. ó yẹ lọ mú jáde, ẹ lọ kó babaláwo náà wá, ẹ lọ mú ẹ̀rí yín wá. ibi tí babaláwo tí ẹbọ rírú ti yọ séèyàn nínú odùfá tẹ́bọ rírú ti yọ séèyàn tán wá ní odidi èèyàn lẹ́fi rúbọ yìí. kílẹ̀tẹ̀ ń ta ayé, kílẹ̀tẹ̀ ń tẹ́fẹ́ dojú àṣà àti ṣe wa dé torí ti yín. ẹ wá wo àwọn àfáà tá à ń sọ yìí. níta àtijọ́ ṣe ní àtijọ́ jẹ́ àtijọ́ mú, ó yé wa dáadáa. wọ́n láwọn lọ ṣàdúrà fáwọn èèyàn nílé, wọ́n lọ ka dídí Kùránì ni, wọ́n lọ ka tàbáràkà ni o, oye múlíkù ni o, kìnìwákìá ni o. tó bá ti ka gbẹ̀ náà ka yàsín náà ṣe odidi yàsín tó yẹ pé ní tí ò yé àwọn èèyàn ni o. Kùránì tán kà tán bá ka sọ́ọ̀tù yàsín fún àpẹẹrẹ, sọ́ọ̀tù múlíkù fún àpẹẹrẹ, èpè wà nù rẹ̀, èpè wà nù rẹ̀, ìkìlọ̀ wà nù rẹ̀, ìtàn wà nù rẹ̀, gbogbo ẹ̀wọ̀n kà wọ́n làwọn ṣàdúrà. tẹ́ bá wá ka gbogbo ẹ̀ náà tán, torí pé wọ́n ti mọ̀ wípé Àlùkùránì nìkan ò lè ṣe kíni, kò lè ṣe, torí pé wọ́n mọ̀ pé kò sí agbára nínú Àlùkùránì láti lè wò yẹn sàn àbí láti lè sọ pé ó yá gba àdúrà yìí. tẹ́ bá ti wá ṣàdúrà yẹn tán, ṣe ìwúre yẹn tán, ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹn tán ka Kùránì yẹn tán, wọ́n wá pa adìẹ tàbí kán pa ẹran. àìmọye adìẹ tá a ti jẹ, àìmọye ẹran tá a ti jẹ, wọ́n pè lẹ́ran àdúrà. tá a kò wálé tá ní káwọn ìyàwó kankan fi dáná. wọ́n wá pa ẹran, wọ́n fi ta ẹ̀jẹ̀ sílẹ̀ pé kí àdúrà ènìyàn lè ṣe kíní, kó lè gbà. kí nìyẹn? ìrúbọ ni. ẹ wá dọ́dọ̀ babaláwo wọ́n gbé fájẹlẹ̀. ifá wọn tọ́ ẹni yìí ọ̀nà rẹ̀ yóò yà sí rere lọ́nà rẹ̀ ó jẹ́ sí, yóò jẹ́ èèyàn. àmọ́ ẹ nílò láti rúbọ. kí ni nǹkan ẹbọ, kí ni nǹkan ètùtù? òun náà ní pẹ́ lọ wá obì àbàtà lójú mẹ́rin. ìrúbọ ìbọgbẹ ikú ó gbẹja, ẹ lọ ra ẹja, ẹ ra òkété, ẹ ra ẹran. ìmí lè gba àgbò, ìmí lè gba itú, ìmí lè gba ẹlẹ́dẹ̀ tó bá wù ú, tó bá ní báyìí ni. ìfọyà rẹ̀ sọ fún wọn pé ẹ lọ rúbọ báyìí. kí ni yàtọ̀? táwọn náà bá wá ṣe kíní yẹn tán pa ẹran yẹn,
tó sọ wípé wọ́n máa ń jù nù ṣebí jíjẹ náà ni bóyá pé ilé ju àgbò tẹ́ bá pa fún àwọn tẹ́ bá ṣàdúrà fún nù jíjẹ náà ni ẹsẹ̀ ń tan ayé báyìí táwa lẹ́lẹ́bọ. ìjọ tí wọn ò bá ti rúbọ nílùú kan mọ́ ìjọ náà nílùú náà ò ní gòkè mọ́sẹ̀ sọ ẹ máa tan ayé mọ́. àwọn Christian àwọn náà kọ straight pé December tó bá fẹ́ ṣe Christmas kò kù sí ti jẹ́ bẹ́ẹ̀ náà pé kinní kan àwọn òkan lẹ̀ ní pé kinní kan ṣùgbọ́n náà fẹ́ ṣe Christmas torí pé wọ́n mọ pàtàkì ìtẹ̀jẹ̀ sílẹ̀ ìmí onú wọn tó bá lówó yóò ra adìẹ ìmí yóò ra onú rẹ̀ ẹran pé òun náà fẹ́ fi ṣe Christmas fáwọn èèyàn. torí pé ní àwọn ìlú tá à ń sọ àwọn Rome àwọn Sáúdí gangan gbogbo àwọn ìlú tá à ń sọ yìí kò síbi tí wọn ti ta ẹ̀jẹ̀ lẹ̀ nínú wọn. wọ́n ń ta ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ àwọn náà pa ẹran wá ṣe ìrúbọ torí pé dandan ni Elédùmarè fi dá gbogbo ayé ni. ẹ sọ kọ́ńtírì kan lónìí tí wọn ò ní festive kan tí wọ́n ń ṣe tí wọ́n fi wọ́n ń pa ẹran. ẹ sọ fún mi àwọn ìlú náà spiritually tó yẹ wípé wọn ò kí ń cleanse ìṣẹ̀mí wọn pẹ̀lú ẹran pẹ̀lú títẹ̀jẹ̀ sílẹ̀. àwa awítẹ́ wa sọ kọ́tàkọ́tà lẹ́nu wọn wà ní wọn bòrìṣà wọn ṣe kíní kan ẹ pa àwa àbòrìṣà tí wọ́n bá ní wọ́n bọ́ wọ́n appease àwọn ancestors wa ni wọ́n ò pè wọ́n lọ́lọ́dùmarè. ẹ̀yin lẹ́ ń pèsè Ibrahim ní gáúsùlì wàrà ẹ̀ mọ́ tún mọ́ gáúsùlì wàrà ni. ẹ̀yin lẹ́ mọ̀ ráwọn afẹ́ táwọn afẹ́ wọn yà á ṣe kí gáúsùlì wàrà ẹ̀ mọ́ tún mọ́ gáúsùlì wàrà ni tẹ́ ń pè èèyàn àfà ẹ̀gbẹ́ ẹ̀yin èèyàn bíi tẹ́ ń pè ní gáúsù ẹ̀ mọ́ tún mọ́ gáúsùlì lédè Lárúbáwá ni. àwọn kọ̀ọ̀kọ̀ lẹ́tí fi báyé àwọn àbá yìí jẹ́ láwọn kan ńláńlá tí aláwo kan babaláwo àbí ọmọ oníṣẹ̀ṣe kan ò sí lè wọn ò lè fi pera wọn láíláí tẹ́tí ikọ̀ Muhammad tẹ́tí ikọ̀ ṣe Ibrahim tẹ́tí ikọ̀ àwọn ṣe káwà lómùpó àti bẹ́ẹ̀ lọ ṣe kádàm ṣe Kamaludin gbogbo pátápátá ẹtí ikọ̀ wọn sọ sí sàlá pẹ̀lú ìṣesí yín pẹ̀lú ìwàsí wọn ẹ ti ń kó ogun sàlá ẹ̀wọ́n láwọn kan foríbalẹ̀ fóríṣà àwọn ò foríbalẹ̀ fóríṣà Olódùmarè òun ni ọba ọ̀kan ṣoṣo tó dá gbogbo ayé òun náà ni gbogbo wa sì ń pè a máa gbọ́dọ̀ fún ẹni tí ó bá ọlọ́wọ́ gbọ́dọ̀ fún ní ọ̀wọ̀ rẹ̀ òun ni tá à ń ṣe pẹ̀lú àwọn irúnmọlẹ̀ wa àwọn ancestors wa we give them that due respect we appease them torí pé ara wọn làwọn gbà jáde òbí wa ni wọ́n bàbá wa ni wọ́n ìyá wa ni wọ́n ara wọn làwọn gbà jáde sẹ́mi wọn ní ń bẹ lára wa ẹ̀mí wọn ní ń bẹ lára wa kì í sẹ́mi Muhammad ní ń bẹ lára wa ẹ̀mí Muhammad kọ́ ní ń bẹ lára wa ẹ̀mí Jésù kọ́ ní ń bẹ lára wa ẹ̀mí Ọ̀rúnmìlà ní ń bẹ lára wa ẹ̀mí Ògún ní ń bẹ lára wa ẹ̀mí Èṣù ó ní ń bẹ lára wa ẹ̀mí Ọbàtálá ẹ̀mí Ògún ẹ̀mí Ṣàngó ó ní ń bẹ lára wa tí ń bá wa gbé torí pé DNA wa ló bá DNA tiwọn mu DNA Muhammad ò bá DNA tiwa mu. Báwo lẹ ṣe sọ fún mi pé tí n bá ti gbọ́ Lárúbáwá mi ò lè bọ́ ọba tó dá mi sọ̀rọ̀ ẹ sì pè yẹn lẹ́sìn ẹja ronú ẹ má pè èèyàn ní kíní so tó bá ti èmi mọ̀ sọ ẹ má sọ ẹ tó bá pè mí lẹ́lẹ́bọ̀ man I'm proudly ẹlẹ́bọ inú mi dùn láti jẹ́ lẹ́bọ ẹnìkan lẹ́sù ní gbẹ́nu mo ní èṣù gan ní bàbá mi tó bá ń gbẹ́nu mi inú mi dùn torí pé bàbá mi lè ṣù èṣù ọ̀dàrà ọlá ìlú òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ń sẹ́yìn ẹ̀ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ ni àbábá wa dá gan ni ṣé ànábì tó yọ ọ̀dà tó ní kí wọ́n máa pa àwọn èèyàn dànù bàbá àti àwọn òsì yọ ọ̀dà kó lọ́ máa pa àwọn èèyàn yóò tún máa gbèjà àwọn èèyàn ní èṣù ọlá ìlú yóò tún máa gbèjà àwọn èèyàn ní ẹ̀mọ̀ nítorí fi pè ní òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ni ẹni tí ó gbé ọ̀rọ̀ àwọn èèyàn kárí bí ẹni pé tiẹ̀ ni yóò gbèjà àwọn èèyàn kárí bí ẹni pé tiẹ̀ ni ẹyẹ fi ẹnu ẹyẹ fi bá àwọn balaba wa mọ ẹran tí pẹ yìí náà ẹ ṣe kìnnì ẹ kú tẹ bá wa kú tán àwọn táwọn ọmọ tí inú fi rántí yín torí pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ilé làbọ̀ sinmi oko bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ilé báyìí làbọ̀ sinmi oko ilé sì làpò tí ń jókòó dèjì ẹ ń padà bọ̀ wálé tẹ bá wa padà wálé tán tẹ bá rí aláìsí tẹ bá padà wálé tán àwọn ohun tí ẹ mọ̀ sọ táwọn ọmọ yóò fi máa rántí yín nígbà tẹ́ ń gbé gbogbo àwọn bàbá yín ṣépè tẹ́ sọ bàbá yín kórìí bàbá yín burú lẹ́nu yín ẹ̀ ń gbé bàbá tí ń ṣépè ẹ̀ fi ń pọ́n mọ́ bàbá ń bàbá lé
ẹja ronú gbogbo ayé pátá ò lẹ́lẹ́bọ so tẹ́ bá pẹ́ nìkan lẹ́lẹ́bọ ẹ̀yin náà ẹlẹ́bọ gbogbo wa pátá lẹ́lẹ́bọ èmi ò I'm proudly ẹlẹ́bọ. ọmọ Yorùbá